Hello, my people. You are welcome to my channel, AGBAWABURA BIEWEOSEORI. If this is your first time watching, kindly like, share, comment, and subscribe for more amazing Yoruba content. Thank you for your support. Ewé kan lẹ́ lọ rè bá ń wá o. Ewé ọ̀la ni wọ́n ń pè é. Ewé ọ̀la ẹ lọ bá ń wá. Ẹ lọ wéwé ọ̀la. Ẹ ń béèrè pé wo lewé ọ̀la. N ò ní lè sọ jù bá ń lọ láfẹ́fẹ́. Nítorí ìdí kan àbí kejì. Bí wọ́n ṣe pè láfẹ́fẹ́ nù. Nígbà bá dọ́dọ̀ àwọn tí ń ta, wọ́n fèwé ọ̀la hàn yín. Bá bá wá padà rí, ẹ lè mọ̀, yóò padà yé yín pé sóun léwé ọ̀la. Ewé ọ̀la ni wọ́n ó pè láfẹ́fẹ́. Torí gbogbo lè tó wà fún. Ọ̀kàrẹ̀ ó ń fèrè. Ẹ wá lọ rèé wá àdíẹ̀ yan. Àdíẹ̀ yan, ẹ mọ̀ àdíẹ̀ yan. Òróró tí máa ń jáde nígbà tí àwọn ìyá wa tí wọ́n máa ń ṣe ọṣẹ dúdú, tí wọ́n bá fẹ́ gba ọṣẹ dúdú lára èkùrọ́, ó ní àwọn ìgbésẹ̀ kan tí wọ́n ó fi ojú èkùrọ́ rí. Àsìkò ìgbà tí wọ́n bá ń sun èkùrọ́ awé sọlá ṣe ìwòsàn nílẹ̀ ayé pátá. Mo kí yín, mo ṣe yín pẹ̀lẹ́, ẹ máa ṣe o. Ewé àti egbò ti sùn lọ́wọ́lọ́wọ́ báyìí. Bí ilẹ̀ bá ti ń ṣú, àwọn náà á máa sùn. Ìwádìí fìdí ẹ̀ múlẹ̀ pé bẹ́ẹ̀ bá jáwé kankan ní ìsìn pé ẹ fẹ́ lò láì jẹ́ pé ẹ jí ewé nǹkan ẹ tó jà kò ní dá yín lóhùn. Ẹ bá fi sun rí nǹkan kan pé fẹ́ fi ṣiṣẹ́ kan kò ní jẹ́. Àfi tẹ́ ẹ bá jí kẹ́ ẹ tó jà, ẹ jí kẹ́ ẹ tó jà. Táwọn àgbà ṣe jẹ́ kó yé wa nù. Tẹ̀síwájú lọ pa àṣẹgun. Ẹ wá da àdíẹ̀ yan yẹn, ẹ dà sínú ewé ọ̀la tẹ́ ti kó sínú ìgò. Àwọn ìgò tó nípọn yẹn. Ẹ má gbàgbé pé mo ní tẹ́ bá dá ìgò yẹn sí mẹ́ta, sáìsì ìgò yẹn tẹ́ bá dá sí mẹ́ta, ìdá kan níbẹ̀ ní kẹ́ ẹ jẹ́ kí ewé ọ̀la ó kó. Ìdá méjì tó kù ní kẹ́ ẹ fi da àdíẹ̀ yẹn sí. Ẹ wá dè pa. Ẹ wá lọ rèé gbé síbì kan níta gbangba. Ẹ gbé síta. Ẹ jẹ́ kí oòrùn ó pa, kí ìrì ọ̀sẹ̀ sí àbójò ní bá ń rọ̀ lásìkò yẹn. Ẹ jẹ́ ó pa bẹ́ẹ̀ fún ọjọ́ mẹ́ta. Ó ti yé yín? Ẹ jẹ́ ó pa bẹ́ẹ̀ fún odidi ọjọ́ mẹ́ta. Ẹ gbọ́ mi yé o. Ẹ jẹ́ n tún sọ. Ẹ ti da àdíẹ̀ yẹn sórí ewé ọ̀la tẹ́ ẹ ti dà sínú ìgò. Ìwọ̀n ìdá mẹ́ta, ìdá kẹta ní ayé tó dá ọ̀run, tó dá ewé àti egbò. Ara ó bọ̀ sípò láìpẹ́ láì jìnnà. Torí pé nature ni gbogbo ohun tí mo dá kọ yẹn. Nǹkan nù lẹ̀ ni, ìṣẹ̀dá ló ní wọ́n. Àwa tó sì ṣẹ̀dá náà rèé bò ní òsì wá ní ṣiṣẹ́ fún wa. Ẹ ti kọ́lẹ̀, ẹ ti stamp ẹ̀, ẹ tọ́jú ẹ̀. Yóò wúlò. Bọ̀sún Ajírọ́ba darapọ̀ mọ́ mi, bó ní nǹkan o. Ṣẹ́ẹ̀sì ń jẹ́ kó ẹ kú gbogbo ìgbà mi. Ọ̀rẹ́ mi dáadáa. Ọ̀sọ́ náà ń kọ nǹkan lẹ̀, ọ̀n tẹ́tí pọ̀ o. Ẹja tún lọ, ẹja lọ nǹkan, ẹja lọ rè mú. N ta fẹ́ ṣe pọ̀ lónìí. Wọ́n bẹ̀ ń lẹ̀ bí ẹrù. Àní ayé àtijọ́ ni àwọn bàbá wa ni wọ́n kú àkáǹtì wọn náà ó tún kú tẹ̀lé wọn. Wọ́n wá gbá àkáǹtì pamọ́ kí la ṣe tó bẹ́ẹ̀ sí. Ẹgbẹ́ ẹja gbá àkáǹtì jáde ká kó sáré láǹfààní. Yorùbá ní òòṣà tá a bá ń sìn tá à ń lọ́mọdé kú òun bẹ̀. Àwọn yẹn mọ ẹ̀sùn sẹ́yìn. Òòṣà yẹn ò ní kan kéjì ni.
tẹ́ ẹ bá ní àrùn tó ní ṣe pẹ̀lú ovarian cyst tó lè ṣèdíwọ́ fún ká gbé oyún sára, tí mo fẹ́ sọ yìí yóò wúlò fún yín, ó yẹ wá tẹ́tí. Ìmí ọjọ́ ni kẹ́ ẹ lọ rè bá ń wá. Ìmí ọjọ́ pupa ni o. Ìmí ọjọ́ pé méjì, mo sọ ní ìjẹjọ́ pé méjì ni ìmí ọjọ́. Ìmí ọjọ́ pé méjì, ìmí ọjọ́ dúdú wà, ìmí ọjọ́ pupa wà. Ìmí ọjọ́ pupa ni yẹ́lò yẹn, wọ́n ṣe máa ń pè nìyẹn. Kò sì sọ́gbọ́n kankan tá a fẹ́ dá sí bá ṣe máa pè náà nù. Torí ẹ lè mọ wọ́n bá fún yín ní ìmí ọjọ́ yẹ́lò, wọ́n bá fún ní ìmí ọjọ́ nígbà bá lọ rèé rà, tó wá jẹ́ pé yẹ́lò ńlẹ̀ ń rí. Ẹ wá máa bá wọn jiyàn yìí pé wọ́n mọ̀ ní pupa ni, ẹ máa retí rẹ́ẹ̀dì bí ẹ̀jẹ̀ rárá o. Tẹ́ bá ti gbọ́ ìmí ọjọ́ pupa, kọ́lọ̀ rẹ̀ kí wọ́n tó lọ tó bá wà ní bí òkúta, ó máa ń yẹ́lò ni. Yẹ́lò yẹn kì í dìpù gan tán pátápátá, yóò máa dàbí òféèfé yẹ́lò báyìí ni, kò jọ yẹ́lò, kò jọ funfun, kò jọ kírìmù bí ó ṣe rí nu. Ẹ̀wà tún rélé tí wọ́n ń pè ní ìmí ọjọ́ dúdú, kì í máa ṣe dúdú batakùn, kì í ṣe dúdú bí ilẹ̀ ṣú o. Dúdú tiẹ̀ náà blue ni, kọ́lọ̀ blue ni. Àbẹ́rẹ́ rí nǹkan bẹ̀ wọ́n. Àwọn bàbá wa tó ti wà ńlẹ̀ bí ó ṣe rọ̀ wọ́n lọ́rùn láti pe àwọn kìnnì wọ́n ti ń pè é láti ju aláyé ti ń jáyé. Ṣùgbọ́n ìmí ọjọ́ pupa ni kẹ́ ẹ bá ń wá. Ẹ wá tó bá ṣeé ṣe kí ẹ o náà lè léèbó ń pè ní sulfur, o ṣeun ọ̀sọ́ o lè léèbó ń pè ní sulfur. Tó bá ṣeé ṣe kẹ́ ẹ ra kóró rẹ̀ lẹ́yìn odidi rẹ̀, ẹ má ra eléyìí tí wọ́n ti lọ̀ síbẹ̀ torí pé kò yé yín. Ẹ bu ìmí ọjọ́ síbí mẹ́rin, ẹ bù sínú nǹkan kan, kẹ́ wá da òrí síbí kan lé. Ìmí ọjọ́ síbí mẹ́rin, òrí síbí kan. Ìmí ọjọ́ síbí mẹ́rin, òrí síbí kan. Bẹ́ẹ̀ ṣe ṣe tí ó fi pọ̀ tó ìwọ̀n bá tẹ́ ẹ fẹ́ àbí tí ẹ rò pé kẹ́ ẹ lò fún àṣà kan náà nù. Ọkọ àti ìyàwó ni kẹ́ ẹ jọ ṣe tí mò ń sọ yìí, kẹ́yìn méjèèjì ò lè bá àmójútó. Nítorí ẹ̀yin méjèèjì lẹ́jọ́ ń wọ́ ọmọ. Adániwáyé ń lọ́mọ lọ́dọ̀ o, ṣùgbọ́n tí ọ̀dọ́ ọmọ tí ó dọlẹ̀ nínú kó wá, ó ń bẹ lára kó wá. Bẹ́ẹ̀ bá wá tají tẹ̀ sọ́jí pẹ̀lú nǹkan tí ó bá jẹ́ pé ó yẹ kẹ́ ẹ lò, yóò sapá kan jà mọ́. Ìmí ọjọ́ síbí mẹ́rin, òrí síbí kan. Ìmí ọjọ́ síbí mẹ́rin, òrí síbí kan. Bẹ́ẹ̀ ṣe ṣe nìyẹn tí ó fi pọ̀ tó bẹ́ẹ̀ ṣe fẹ́ kó pọ̀ tó. Ẹ̀wọ̀n a máa sọ pé oògùn ìbílẹ̀ yìí ní mẹ́ṣọ́mẹ́ǹtì, ibi mẹ́ṣọ́mẹ́ǹtì là ń sọ̀rọ̀ rẹ̀ yìí. Ẹ rí i pé òrí ńgbà tẹ́ bá ń ṣe kínní lọ́wọ́, òrí yóò ti sùn lásìkò yẹn. Ṣùgbọ́n ẹ mọ̀ bẹ́ẹ̀ ṣe bù tí ó fi ṣe wọ́n déédéé síbí kan, bí ṣe pé kẹ́ ẹ máa gé, kẹ́ ẹ máa pamọ́ kó sarajọ láti sùn pọ̀ fún síbí kan. Tẹ́ bá wá ṣe bẹ́ẹ̀ tán, ìmí ọjọ́ síbí mẹ́rin, òrí síbí kan, ìmí ọjọ́ síbí mẹ́rin, òrí síbí kan. Ẹ wá lọ rèé gbé sínú oòrùn, ẹ má fi iná yọ. Ẹ gbé sínú oòrùn ni ẹ jẹ́ ó yọ, nature lòòrùn náà. Ìdí tẹ́ fi gbé sínú oòrùn ni pé ẹ fẹ́ kó yọ, ẹ jẹ́ kí òrí yẹn ó yọ. Bórí yẹn bá ti yọ, yóò sàn, yóò fún yín láǹfààní àti yí ìmí ọjọ́ yẹn pọ̀ mọ́ òrí yẹn. Yóò fi parapọ̀ mọ́ra wọn, yóò fi rọrùn fún yín láti pò papọ̀. Torí tẹ́ bá ní kẹ́ pò papọ̀ nígbà tí òrí yẹn wà ní ojú oorun, kò ní láǹfààní àti pò pọ̀ dáadáa. Ṣùgbọ́n ẹ jẹ́ kó rí yẹn ó yọ, kó gbóná, kó láǹfààní àti darapọ̀ mọ́ ìmí ọjọ́ tó wà lẹ́yìn inú tí wọ́n jọ wà nínú kọ̀ńténà kan náà. Tẹ́ bá ti wá papọ̀ tán, ẹ lọ rèé gbé sínú freezer. Ẹ gbé sínú freezer. Ó bó sì jẹ́ pé inú fíríjì náà ni ẹ gbé síbẹ̀, òrí gọ̀
kì í pẹ́ sùn ó bá jẹ́ pé inú fíríjì náà ni tá a fẹ́ kó ṣe yóò padà sùn náà ni ara rẹ̀ bá ti tutù a fẹ́ kó dì ní inú ẹ̀ ní kẹ́ ẹ tọ́jú ẹ̀ kẹ́ ẹ ṣe lọ́jọ́ sí ó wá di lílò bó o lẹ́ ṣe lò ó ojú bá náà lọ ṣùgbọ́n bó o lẹ́ ṣe lò ó. aago 9 kù 20 ìṣẹ́jú láti inú yàrá yìí JDN Radio 101.5 FM tá a wà ní òpónà Joyce B lókè àdó nílùú Ìbàdàn tewétegbò ń lètò láàyè yìí o. Aṣíwájú Ọlábọ̀dé Mákínwá ló kọ tèmi. àwọn òkúta yìí ni ó pèrè lásìwájú tá a ló fi jà sí ájú kò yé yín wọ́n jẹ́ ń ṣàlàyé fún yín. Ọọ̀ni tìlú Ilé-Ifẹ̀ ọba Adéyẹyẹ ní ìtàn Ògúnwùsì òun lọ jà síwájú lóòtẹ́ ní ọjọ́ 18 oṣù kẹwàá ọdún 2025 October 18 kì í ṣaṣíwájú àgbélẹ̀rọ o aṣíwájú tó ní ìwé ẹ̀rí ni àbí ọ̀wá tán. ẹ já lọ. bí ẹ ṣe lóore ẹ̀kọ́ tó gbóná ni kẹ́ ẹ wá láàárọ̀ kùtùkùtù ẹ̀kọ́ mímu ni o ní kẹ́ ẹ lọ rèé rẹ̀kọ́ ọ̀rọ̀ mi lọ́dọ̀ yẹ lẹ́kọ̀ọ́ ládùúgbò yín o iṣẹ́ ẹ̀kọ́ ọ̀rọ̀ mi o ẹ̀kọ́ tó gbóná ẹ ṣe ẹ̀kọ́ ẹ ṣe ni ẹ má pò ó ẹ ṣe lórí iná ẹ má pò ó ṣíṣe àti pípò yàtọ̀ pípò ní kẹ́ ẹ po ẹ̀kọ́ ògì tútù kalẹ̀ sínú abọ́ kẹ́ ẹ wá gbómi kaná kó hó kẹ́ ẹ wá dà sí ẹ pò ó lẹ́ẹ̀lẹ́nu ṣùgbọ́n lè tẹ́ fẹ́ lò yí ẹ ṣe lórí iná ni kó ṣe sọ̀sọ̀sọ̀ dáadáa ẹ mọ́ sì jí ó kí jù ẹ wá mú síbì kan nínú òrí àti mí ọjọ́ tẹ́ ti pèsè kalẹ̀ yìí àti ìyàwó àtọkọ ní kẹ́ ẹ jọ jókòó kẹ́ ẹ dojúkọra yín o torí ẹ̀yin méjèèjì lẹ́ni ṣẹ́ẹ̀ṣẹ̀. Abíọ́dún Samson lẹ́ o ṣeun o ṣeun. ẹ dà sínú ògì ẹ̀kọ́ mọ̀ sí. ọjọ́ tí ń lọ bí àná. gbogbo òpè tẹ́ bá pè mí ẹjọ́ dẹ̀yìn ètò n ó fi nọ́mbà mi lẹ̀ tẹ́ láǹfààní àti pè mí ká fi ètò yìí máa dára wa lẹ́kọ̀ọ́ ni kò sí nǹkan tẹ́ ẹ fẹ́ sọ tẹ́ ẹ bá pè wá sórí ètò ju pé ẹ kí wa kó ètò náà lọ a lè fààyè lẹ̀ fún yín o ká ẹ pé o ṣùgbọ́n ọ̀pọ̀ ọ̀rọ̀ yóò fẹ́ wáyé lẹ́yìn ètò torí ká lè láǹfààní àti kọ́va ọ̀pọ̀lọpọ̀ nǹkan tá a fẹ́ mẹ́nubà lónìí. ẹ jẹ́ kí n máa lọ síbi igi pándọ̀rọ̀ tí ń bẹ lẹ́ẹ̀kùlé yín o ó ní ọ̀rọ̀ kan tí mo fẹ́ bá yín sọ lórí ọ̀rọ̀ pándọ̀rọ̀. Kigelia African tree ni wọ́n ń pè pándọ̀rọ̀ Kigelia African tree. iṣẹ́ wo ni pándọ̀rọ̀ ń ṣe kí la lè lò fún ọ̀rọ̀ pọ̀ ń bẹ o. ẹni tó bá ní àrùn tó jẹ́ pé àìsàn àwọ̀ rẹ̀ ti dojú ìjà kọ mo yan níjẹjọ ṣùgbọ́n wọn ò tẹ́ dáadáa délẹ̀ bí mo ṣe fẹ́. èso pándọ̀rọ̀ yẹn ni kẹ́ ẹ lọ rèé wá kẹ́ ẹ wá kẹ́ ẹ ṣe bákan ó ní bẹ́ẹ̀ ṣe ṣe. ẹ lọ èso yẹn kẹ́ wá ṣàkógbẹ kẹ́ ẹ pò mọ́ ìpara yín gbogbo àrùn tó bá ń ṣe pẹ̀lú àwọ̀ a máa gbógun tì í tí ó sì di ohun ìgbàgbé. ẹni tó bá ní egbò àdá àjínà èso pándọ̀rọ̀ a máa máa ṣiṣẹ́ fún un bó lẹ́sẹ̀ lò ó.
èso yẹn ni kẹ́ ẹ sè, ẹja kó pọ̀ kẹ́ ẹ sè, ẹ sè bí ìgbà tẹ́ bá ṣe àgbo, ẹ sè bí ìgbà tẹ́ bá ṣe àgbo. Ẹ wàá mú omi tẹ́ ẹ sè yẹn, omi rẹ̀ yẹn ni lẹ́ẹ̀ fi máa fọ ojú egbò yẹn. Ṣé wá rí èso yẹn bákan náà tó jẹ́ pé ẹ ti ní powder rẹ̀ nílẹ̀, eléyìí tí mo sọ pé ẹ pò mọ́ ìpara tẹ́ fi tọ́jú àwọn àìsàn tó bá ní kẹ́ ẹ tú dànù. Bẹ́ẹ̀ bá ṣèèṣì gbé mi kò lè wọ̀nú o, ẹ bá ṣèèṣì gbé mi ọ̀pọ̀ gbà omi àmọ́ ta, omi téèyàn ò fẹ́ gbé mi gbà mí àmọ́ ta síyàn lọ́nà ọ̀fun. Téèyàn bá ń gbààwẹ̀ ńgbà mí àwọn ó ti yí ọ̀sọ́. Àwọn àlùwàlá jìbìtì kan wà tẹ́ èèyàn bá ń gbààwẹ̀, àwọn àlùwàlá jìbìtì kan wà tí àwọn èèyàn, àwọn ọmọ kéékèèké ńgbà tá à ń dàgbà tá a máa ń ṣe. Omi tó yẹ kó o fi sẹ́nu tí ò yẹ kó ju gbà méjì lọ láàmú àfomi sẹ́nu sáá, bẹ́ẹ̀ omi ń kọjá lọ sọ́nà ọ̀fun ni. Jagunlabi ti gbé mi. Ṣùgbọ́n tẹ́ ẹ bá di omi èpo igi pándọ̀rọ̀ tẹ́ ẹ sè yẹn, tẹ́ ẹ bá dì í sẹ́nu láti fi tọ́jú akokoro tí èkìtì ń dà yín láàmú, tẹ́ ẹ bá ṣèṣì gbé mi kò ṣe nǹkan kan, kò ní pè níjà kankan tí ó ṣe fún ara yín. Ẹni tó bá ní àìsàn kan tá a mọ̀ sí pneumonia, ó ní bẹ́ẹ̀ ṣe lo èpo ara igi pándọ̀rọ̀ àti egbò rẹ̀ ní kẹ́ ẹ wá. Èpo ara igi pándọ̀rọ̀ àti egbò rẹ̀ ní kẹ́ ẹ wá. Pneumonia òun náà ń pè ní kùnú ni wọ́n máa ń pè ní Yorùbá, n tó kù sínú tí ó jáde tí ń yọni lẹ́nu ni wọ́n ń pè ní pneumonia, kùnú. Tẹ́ bá ti wá egbò rẹ̀ àti èpo ara rẹ̀, bó lẹ́ ṣe tí ó fi jẹ́ wòsàn fún yín. Ẹ ṣe kó jiná dáadáa. Kó ń tọ̀ nǹkan máa mu ìlàjì glass cup ní ẹ̀mẹ́ta lójúmọ́, àárọ̀ ọ̀sán alẹ́, àárọ̀ ọ̀sán alẹ́, àárọ̀ ọ̀sán alẹ́, òjò bá ń lọ. Ó sì kù lórí ọ̀rọ̀ pándọ̀rọ̀ o. Mo fẹ́ ná tán fún yín bí owó ni, kò sí tí fi ṣèèyàn wà láì. Ewé rẹ̀ kó lẹ́ ṣe ẹ rí i pé mo ti mẹ́nu bí ewé rẹ̀, ó ti ké ewé rẹ̀ báyìí. Ewé rẹ̀ ẹja kó pọ̀ kẹsì. Ẹni tó bá ní infections lára, èyíkéyìí infections tí ì bá jẹ́, ẹ lè máa mú, ẹ tún lè máa dà sómi kẹ́ ẹ fi wẹ̀. Èso rẹ̀ tí mo dá kọ lẹ́ẹ̀kan pé kẹ́ ẹ dà mọ́ ìpara kẹ́ ẹ máa fi para wọn. Bọ́ bá ń tọ́jú tinú, bí wọ́n bá ń tọ́jú tìta láti fi para, wáyé pé infection ti ń dà yín láàmú, ó ń wá láti inú ni. Bẹ́ẹ̀ bá ṣe ń mu omi ewé pándọ̀rọ̀ tẹ́ ẹ sè yẹn, tẹ́ ẹ mú ti ń gbọ́ tinú, kírímù tìta yẹn, kírímù yẹn yóò máa gbọ́ tìta. Tọ̀tún tòsì ní sọwọ́ ọjà Ṣàngó. Kò tí ì tán o lára pándọ̀rọ̀. Pándọ̀rọ̀ máa ń ní fúláwà kan tí máa ń jáde, òdòdó kan máa ń jáde lára rẹ̀. Ó dàbí pọ́pù báyìí, a máa rẹ̀ ẹ́ lẹ̀. Ẹ má já lórí ẹ̀, jẹ́ ọ̀rẹ́ ẹ̀ lẹ̀. Ilé ní kẹ́ ti lọ rí èsà kó pọ̀. Ẹ má já èso yẹn lórí ẹ̀, mo ń sọ fún yín. Ẹ rí pé mò ń tẹnu mọ́. Ẹ jẹ́ ọ̀rẹ́ ẹ̀ lẹ̀ fúnra rẹ̀. Nígbà bára ẹ̀ tó bá rẹ̀ sílẹ̀ yẹn ni kẹ́ ẹ ṣàjọ lẹ́ẹ̀fi ṣe tí mo fẹ́ sọ yìí. Ẹ ṣàjọ kó pọ̀, kẹ́ ẹ wá àtàrí ni kẹ́ ẹ jó mọ́ àtàrí kan, pàdé àtàrí kan. Bó bá ṣe pọ̀ tó sí náà ni, ó bá yẹ pé ohun tó pọ̀ dáadáa ni ẹ lè jẹ́ kó jẹ́ àtàrí méjì. Ìgbà tó bá yẹ pé kì í ṣe dain tí ò ju pé
bóyá tẹ́ ẹ bá jó tán kò ju tí ó ju bíi tí ò ní ju ike bottle water kan lọ pàdé àtẹ̀rí kan ti tó. Ẹ jó nígbà ẹ bá jó tán ẹ má jẹ́ ó jó de eru tó bá ti jó tó ti ń sinmi ní kẹ́ ẹ tètè sọ kẹ́ ẹ lọ kó dúdú. Obìnrin yìí ó lóyún ló bá bímọ tán ẹ̀jẹ̀ wá kọ̀kọ̀ dá ẹ̀jẹ̀ sá ń jáde sá lára rẹ̀. Ẹ bá ń bù nínú ẹbu òdòdó pándọ̀rọ̀ àti atari tẹ́ ẹ ti jó yẹn ẹ bá ń bù ń bẹ̀ ẹ bá ń fi fọ́kọ̀ mu fún un ẹ̀jẹ̀ ó dà yóò sì lálàáfíà ọjọ́ ti lọ ẹ̀jẹ̀ á máa lọ. Bọ́ládé ọ̀sán la ṣe jọ ṣètò lónìí ló wà ń di ẹ̀rọ tẹ́ fi ń gbọ́ mi. Dáa ń jẹ́ kó lórin wọn sọrin rẹ̀ bá ní kankan àbí méjì tí a fẹ́ sọ. Ṣùgbọ́n tó bá jẹ́ pé mi ò láǹfààní àti gbé lásìkò yìí ó yá lẹ́yìn 30 ìṣẹ́jú ó ṣeé ṣe kí n gbé ṣùgbọ́n ẹ mú dání ẹ pè mí ẹ lè pè mí lálẹ́ yìí ẹ sì lè pè mí ó bá dọ̀la. Ẹ rí i pé wọ́n fẹ́ rìnrìn àjò láti máa lọ lé báyìí àbí ó ṣeé ṣe kí n má lè gbé. Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yìí ni ẹ pè fún gbólóhùn kan àbí méjì. Àǹfààní bẹ nínú ewé. Àǹfààní 080 àǹfààní 6474 ó ti ẹ̀dùn àràdá. 0555 Ìyàrá tó wá. 080 64 74 òdo àti 5 mẹ́ta. Ogun wa. 080 64 74 òdo àti 5 mẹ́ta. 080 6474 0555. Ẹ ṣeun o ẹ já pàdé lọ́jọ́ mẹ́jọ lórí àkọ́tún ètò tewétegbò níkànnì JDN Radio 101.5 FM tá a wà ní òpópónà JSB lókè àdó nílùú Ìbàdàn. Bọ́ládé ọ̀sọ́ náà ló wà láàyè yìí Abíọ́dún Samson lójú òpó ẹ̀rọ ayélujára mú àwọn àti kọ̀ yúùmù àjọ ọkọ̀ bíi ẹ́ńsítà àti ọkọ̀ Emmanuel wà ń bì ó dúró gbágbá ó ní nǹkan kan ò gbọ́dọ̀ ṣẹlẹ̀. Káyọ̀dé Ọláwuyì ló wà nílé agbára àti bí Ben Fadipẹ̀. Hello, my people. Let me be Yoruba. If you never subscribe to my YouTube channel, AGBAWABURA BIEWEOSORI, you are wrong. Make you go there now and subscribe. Thank you.